tọ́jọ́ Jímọ̀ mo rò pé ẹ̀ ń gbádùn bàbá Fadila Sheikh Ismail Morisika Gbeti tí wọ́n ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run lórí tí wọ́n ń pè ní ikú. Wọ́n jẹ́ kó yé wa wípé Ọlọ́run ọba ní ọ̀dọ̀ wọn Ọlọ́run náà ní ìmọ̀ àkọ́kọ́ wà. Ọlọ́run ọba ní ń sọ òṣùjò, Ọlọ́run ọba ní ń sọ kalẹ̀. Ó wá kà títí Ọlọ́run wa ní pé ẹ̀dá kan ọ̀mọ̀ bí ayé arden tẹ́mu ibi tí kú ọ̀ka òun mọ́. Àmẹ́yẹ lòmíì tó ti ní pétọ̀ tó kọ́lẹ̀ lòmíì ti gbẹ́sàrẹ́ ẹnu ilé ẹ̀kọ́ ibi tó ń fẹ́ sùn ni o. Bàtí kú ọba dẹ̀ ká mọ́ ikú aká mọ́ mọ́ká wọ́n èsì ìgbókù wálé mọ́ká ọ̀tán tàbí ẹ̀rí nǹkan tó Ọlọ́run kọ́ sàmọ̀nà ogun wa. Bàbá ọ̀rọ̀ nípa ikú dà ń sọ. Anabi sallallahu alaihi wasallam anabi ni inal qaburu awalu manadil awakir awalu manadil al-akhir. Ó ní ẹ̀rí sáré òun gangan ní ibùsọ̀ àkọ́kọ́, that is the first journey sí ilé ìkẹyìn. Ilé ìgbẹ̀yìn wa òun ni ọjọ́ ọ̀gbẹ̀yìn, òun ni yàmọ̀ túbúlà sàrá irú ọmọ ìlà omi kú wàtí wà lánàá sí. Ọjọ́ tó yẹ pé yàmọ̀ yẹ fèrè lè mọ́rí hù. من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. Ọjọ́ tó lọ sọ pé bàbá ó máa sá fún ìyá, ìyá wọn sá fún bàbá, tọkọ máa sá fún ìyàwó, ìyá wọn sá fún ọkọ, tọkọ sá fún bàbá. Tèmi tó mi lẹ́rù má dínkù, tèmi tó mi lẹ́rù má dínkù. Àlẹ́ mi kó tó dijọ́ yẹn, ó ní ibùsọ̀ àkọ́kọ́ wa, òun nínú sàárè. Sọ àwọn eléyìí náà, àwọn agbóta fẹ́ wò ń bí àwọn kan yìí tó pọ̀ ni. Àkọ́kọ́ tó kú bá kú akáwọn afáwọn ṣe wàhálà gan, ṣùgbọ́n níbi ètò sáré nǹkan bàjẹ́ gan máa yàn lọ́wọ́ gan, nǹkan bàjẹ́ máa yàn lọ́wọ́ gan. Ẹlòmíì fúnra ẹ̀ sáré rẹ̀ látàrí ti bàjẹ́ ní ètò sáré rẹ̀ jẹ́ ẹni tí mo ti ẹni tí ń jalè, ẹni tí ń ṣe ṣìnà, ẹni tí ń pààyàn, ẹni tí ń panilẹ́kún, ẹni tí ń ṣe ìlòdì sí tọ́lọ́hun ò fẹ́, àbòsí, òun gbogbo tó ń ṣe yẹn ọ̀fọ́ rẹ̀ tó òun tọ̀nù sáré rẹ̀ ni. Because as you lay your bed, you sleep on it. So gbogbo tẹ́lẹ̀ ló ń ṣe yẹn, orúkọ ń bá tẹ̀yẹ̀ jẹ ni, alẹ́ ló ń bàjẹ́. Níjọ́ bá wọnú sàárè ló máa tó mọ yìí. Ṣèpọ̀ tó máa yọjọ́ ayé ànábì fún yẹn, we are now in a technological world now. This is a global world. You can even see many things even on social media. Ẹ ti rẹ́ àdé dáadáa, ẹni tó ń sin jẹ́ bọ́ ti ń sin báyìí. Ifun ọ̀nà mímìíràn ti gbogbo rẹ̀ ọkàn yí lọ́mọ lára láì ti bọnú sàárè. Èyí wọ́n sì ń gbé sínú sàárè báyìí, wọ́n ń gbé sínú báyìí àwọn akẹ́kẹ́ ti bò. So kí ló máa bò wọ́nú sàárè? Ànábì ní ibùsùn àkọ́kọ́ nínú ilé ìkẹyìn òun ni sàárè jẹ́. A máa jábọ̀ ta náà fẹ́ lómi, a sì máa jẹ́ àbàtà àlùjẹ́ náà fẹ́ lómi. Àwọn ọ̀tá máa kọ́ gbéyẹ̀wò gan, dúrà Yorùbá àwọn àṣàkóso àlọ́ àti pé ká gbéyẹ̀wò tí ò da. Ààrẹ adúfnù fi gbẹ́rì lè mọ̀kọ́ ọ̀bẹ̀rà, àwọn fi gbẹ́rì lè mọ́kàbàrà, kí ẹ máa sìnkú yàtọ̀ sí gbówó tẹ́. Ohun tí Islam kọ́ ni ó ti dàṣẹ̀ látàná fún wa lénìí ká sì kú sílé ní ọba kú wa ní orí àpò ṣẹṣẹ ìrọ̀lẹ́ kan ní orí àpò ṣẹṣẹ owó léyìí tí ò dá ni. ká sì kú sílé ọ̀dà. Kò dáa yóò rọ mọ̀dúfúnù fi masjid wà náà wíhí kà madrasa. Táwọn afẹ́ẹ̀sì tí wọ́n takò rẹpẹtẹ ní ká sì kú sínú ilé àbíwájú mọ́yẹ́láṣí ìfún ilé kéwú àbí ilé ẹ̀kọ́. Kò dá kìí sáré ẹ̀sìn wa. Èwo nínú àwọn sọ́ábà ló ń sin sínú ilé, èwo nínú àwọn sọ́ábà ló ń sin sínú oko ẹ̀ sọ́n sí sórí dúkìá rẹ̀, kò sí. Gbogbo wọn mọ́kàbára àdébẹ̀ni ẹgbẹ́ wọn lọ igbó tẹ́. Àǹfààní tó wà bí igbó tẹ́ ó pọ̀ gan. Wàyú kúrọ̀hù dúftò lè má ìtì bèyìtìhì àwọn mọ̀sọ̀rọ̀ àtìhì. Ń tá kọ ní táwọn afẹ́sìn kọ̀ tó gbapọ̀ nípa àwọn afọ́ni mọ̀ ọkọ̀ ní pé ká sì kú òkú wa tó kú o ẹ̀dánù lé ni o àbí ọwá lóko àbólóhùn wá ṣe àwìgèrí yìí mí àmìláàkì yìí bí ẹnu láàrẹ ẹnìkan bí ẹni jẹun tó lọ́lá ní pọ́ǹpìn àgbà àyíkọ́ ní pọ́ǹpìn ẹkú tó bí ẹja sí síbí ńlá. Ibi tí màá ṣe fàájì ni ó fẹ́ràn bí púpọ̀ nígbà tí ń bẹ láyé èsì bí ilẹ̀ ńgbà kan. Kápá yàrá kájí ìfojú yàrá kan ká ṣe é sí là wàrà. Allahu Akbar. Islam ò fẹ́. Kódà nínú àwọn afẹ́gbẹ́ ní wàhálà ọ̀ àṣọ̀bẹ̀ àná yóò fana fi dàríhì fawasiyatuhu bọ́tùlátùn. Kódà kẹ́kọ̀ọ́ kù ló sàṣọ́lẹ̀ pé nígbà tí ó kú o ibi ni ẹ sinmi sí. Wọ́n ní àṣọ́lẹ̀ tó ṣe yẹn àṣọ́lẹ̀ tí ẹ̀yẹn kò wọlé. Àṣọ́lẹ̀ tí yẹn máa ń kó dànù ni.
bàbá wa ti kú o àfikà sin síbí àfi no ó ti sọ́lẹ̀ o. ó dáa tó bá níbẹ̀ òkúta tó kú mọ́kà ṣe ọ̀ṣì gbé fún ká máa gbé bọ̀ nílé. ẹ̀kọ́ kan lọ́fẹ̀ẹ́ ṣe fún wa pé bí owó tọ́lọ̀ sọ pé yóò parí ẹ̀mí tiẹ̀ sí lélẹ́ yìí káwá sí sínú ilé tọ́nà bá ní kọ́rọ̀ débẹ̀ lọ́jọ́ iwájú ọmọ sọ̀rọ̀ débẹ̀ kò dáa ìṣàlẹ̀ ẹ̀sìn torí pé àdé sọ̀rọ̀ débẹ̀ àwọn kankan dédé tó lẹ́nu gbà ànábì wọn kọ́ ẹ̀rọ wọn kà ìjẹba ń lọ sí yàrá sẹ̀rí ànábì ọlọ́run mú wa débẹ̀. bákan náà àwọn àfẹ́yẹsọ ni wọ́n ní wàlmọ́kàbàrọ̀ afdol ìtìfà lápapọ̀ gbogbo àwọn àfa oníkàlọ́sẹ̀ kó sí gbogbo tẹ́ òun ló fi lọ́lá jù. ló dájú pátápátá. Mo lè ṣe ní igbó tẹ́. Ìtọ́kùn ní igbó tẹ́ ní cemetery. Àwọn Mùsùlùmí Isis community máa advice wa kí ìlú tó di ipò di ìlú. Ẹgbẹ́ sọ kó fún lórí ètò ìwé pé Aliamona estate ní tákọ́kọ́ jẹ gbàràgbà ní igbó tẹ́. Ilé wa gẹ́gẹ́ nìyẹn. Mo kọ́ mansion, mo kọ́ duplex. Àwọn ọmọ ògbà ó dàgbò sí àfáà ìtì ó dàgbò sí kọ́ńtà ṣàfáà. Ó ti ẹ̀yà mi lẹ́nu jọ́ tẹ́ sẹ́mi tẹ́ mú mi débẹ̀ tẹ́ sọ fún wa pé tọ̀ ibi tí ilẹ̀ yín wà ní gbogbo àwọn ilẹ̀ yín ni o. Àmọ́ gbogbo bíi ìtẹ̀tẹ̀ yọ lẹ́nu. Láì tí ẹ tí ìtàlẹ̀ lẹ́ tí kọ́kọ́ yọ tẹ́. Ilé wa gẹ́gẹ́ nìyẹn. Mansion tó kọ́ kì í ṣe tiẹ̀, duplex kì í ṣe tiẹ̀, ànábi yakulu lẹ́yìn. Ọgbẹ́ni kan ara lẹ́ ń bẹ̀. Ó ti ohun lọ́wọ́ akú ẹlọ́ yẹn sí sórí lẹ́nu rọ̀ o. Wọ́n lè sí sórí lẹ́nu rọ̀ wa o. Kò ṣubú kódà. Àti ní tẹ́. Kódà kó jẹ́ mọ gọ́fúnà àjọ wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Àti ní ìtẹ́. Ìtẹ́ ni. Tẹ́ lè sí sí. Ó lé sí bẹ́ẹ̀ o. Ànábi yakulu abudi mọ̀ọ́lí ẹlú mọ̀ pariwo dúkìá mi my property my treasure. Iná mọ̀lá mi mọ̀lú salas. Mẹ́ta ni tó jẹ́ tẹni tó ń pín tiẹ̀ hùn. Ma yakulu tó jẹ́ tiẹ̀ ni ma salaba tó wọ̀ tó gbó ni tiẹ̀ ẹni tó kọ́ ní kọ́bọ̀dù kì í ṣe tiẹ̀. Àwọn ọmọ tó ní gan ò lè wúlò fún ẹ àwọn ọmọ tèmi ń sẹ́gbẹ́ mi wọn kankan ní olóyè lọ́sí ìgbèrí tí mo kó sí pàǹtí ni ọgbẹ́ni àbáyé what a nonsense. Wọ́n bá fẹ́ kí bẹ̀rẹ̀ àti tó máa dàgbà sí ọmọ aṣọ yìí old school apẹ́ kí ni wàhálà. Ànábì ní ètò wà máa tọ́ èyí tó fi tọ́ ètò náà sójú ọ̀nà Ọlọ́run ẹ̀wọ̀n ti ẹnu wà má di wà dáàlì ó wọ̀lú gbọ́ èrì ìtòkù tó kó pamọ́ ìwọ́kọ́ ló ní ẹlòmíì ló máa lò. Allah. So Ànábì ní inú náà àfẹ́ ẹ̀sìn wọ́n ní wàlú mọ́kàbàrà afdol bil itifak lápẹ̀lú àwọn àfẹ́ àkàlọ̀ sí kó sí gbó tẹ́lifíń dájú. wọ́n ní anna dufna fi buyuti sunnatun kaasotun lil anbiya káṣù kó sínú ilé àbí kí ẹgbẹ́ bí lẹ́gbẹ́já kú síbẹ̀ ní ẹ̀sìn sí súnà yẹn fáwọn Ànábì Ọlọ́run nìkan ni. Àwọn Ànábì Ọlọ́run nìkan ló ní ìyá wa Nana Aisha kọ́lọ́mbà ni yọnu sí. Oníjọ́tà ànábì kú oníkú bidọ̀ rọ́dùn lọ́lá dọ̀lọ́lá àlùdọ́lẹ̀ jọ́tà mi bọ́ lọ́dọ̀ ànábì jẹun fúnra ànábì Ọlọ́run tó lọ́n torí ẹ̀ dá wa sáyé tó ju Islam yìí fún wa ìtàlàfù fi dàfnéhì ìpa ìyá inú wáyé lórí pé bọ́lá fẹ́ sànábì sí. Adókè lọ́hùn ká padà. Bismillah.